Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Saturday July 4 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́ẹ̀rí ìpín tòun tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí ẹ sì ní fi gbá lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ìrọ̀rùn, ọjọ́ ìfọ̀kànbalẹ̀ ló jẹ́ pẹ̀lú ọjọ́ ìyọjọ́ tó ṣe é pé nǹkan tẹ́ lè fi rọrùn jùlọ òun náà ni pé kí ẹ máa rí dájú pé ẹ nífura lórí ohunkóhun, ẹ rí dájú pé ẹ ń bẹ́mi inú yín sọ̀rọ̀ lórí ohunkóhun torí lè ní ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹ̀bẹ̀ sí feel sensitive ju ti tẹ́lẹ̀ lọ tó ṣe é pé ẹ tètè máa kẹ́fìn nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ ní high spirituality tó lè máa mú yín máa ní àwọn ìfura kọ̀ọ̀kan lọ́jọ́ tòní. Bí abíkẹ́ fẹ́ jáde kọ́kàn yín máa sọ fún yín pé lágbájá máì tí lọ, kọ́kàn yín máa bá yín sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní. Ó dára kí ẹ tẹ̀lé ohun tẹ́mi inú yín bá yín sọ lásìkò yìí, èyí máa ràn yín lọ́wọ́ á jẹ́ kọ́jọ́ tòní rọrùn. Àti wípé ọjọ́ ìgangan ó jẹ́ ọjọ́ tó ṣe é pé gbogbo nǹkan tó dàbí nǹkan tó ti ń hó láti ọjọ́ mẹ́ta nínú ìgbésí ayé yín tẹ̀ wọ́n pé àkíní kí ló dé tó wá rí báyìí lóye tí nǹkan wá lọ bó ṣe ṣe kí àwọn pressure yẹn kó fẹ́ máa suppress díẹ̀díẹ̀ kó fẹ́ máa wálẹ̀ lóòrọ̀ ọjọ́ tòní. Ṣáájú ó ṣe ṣe kí ẹ̀yin rànwọ́ látọ̀dọ̀ èèyàn tí ó rọ̀gbà yín ká ó lè jẹ́ látọ̀dọ̀ customer, ó lè jẹ́ látọ̀dọ̀ àwọn alásùnmọ́ yín lọ́jọ́ tòní tó ṣe pé wọ́n á dúró tì yín ní òwúrọ̀ ọjọ́ tòní. Ṣùgbọ́n láti gbé ọwọ́ àárọ̀ yẹn náà títí di àṣálẹ́ ọjọ́ tòní ó ṣe ṣe kí focus yín kó shift lórí pé kí ẹ fẹ́ máa ní àwọn inner plan lórí ọ̀rọ̀ life fún yín, káwọn kọ̀ọ̀kan fẹ́ máa sọ sí yín lọ́kàn lọ́tùn lósìn pé kí ni mo fẹ́ ṣe, ọ̀nà mo tún lè rí gbà tíṣẹ́ mi á tún fi máa lọ dáadáa, táyé mi á tún fi ní dàgbàsókè. Ó ṣe ṣe kí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ wáyé lọ́jọ́ tòní. Púpọ̀ ọ̀nà yóò dára kẹ́ gbé ìgbésẹ̀ tó jọ mọ́ spiritual remedy èyíkéyìí lọ́jọ́ tòní. Spiritual remedy tẹ́ bá ṣe lọ́jọ́ tòní ó ṣe ṣe kó ràn yín lọ́wọ́ dáadáa. Ẹ sì try láti free ara yín láti foríjì àwọn tó bá ṣe pé ó ti ṣẹ̀yìn láti ọjọ́ mẹ́ta tí èèyàn bá wá sínú ayé yín tó bá ṣe pé bóyá ẹni náà ó ní nǹkan kan tó ṣe fún yín láburú tẹ́lẹ̀, ẹ lè foríjì wọn ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ mọ̀ bẹ́ẹ̀ fẹ́ pa ààlà, ẹ mọ̀ bẹ́ẹ̀ fẹ́ ní boundary pẹ̀lú wọn torí àsìkò Mercury retrograde tá wà yìí tí irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ bá wọnú ayé yín ó ṣe ṣe kí wọ́n tún ní nǹkan míì tó tún máa padà wá ṣe nínú ayé yín tó bá padà yá tí kò ní tẹ́yìn lọ́rùn kẹ́kẹ́ sára. Iṣẹ́ á lọ dáadáa lè ní ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin. Ire owó náà lè wọlé fún yín lè ní aago 9:20 láàárọ̀ sí aago 11:05 ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní tí kọ́lọ̀ grey tí jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ire, ọjọ́ ìrọ̀rùn, ọjọ́ ìfọ̀kànbalẹ̀ ló jẹ́ fún yín pẹ̀lú. Bó tilẹ̀ jẹ́ pé lówùúrọ̀ tẹ́ bá jí náà ó ṣeé ṣe kí àwọn kankan máa gbé yín lọ́kàn bí ìgbà pé mo nídìí owó fún gbà, mo nídìí owó fáwọn bùkátà kan lè ti dédé yọjú láàárọ̀ ọjọ́ tòní tó ṣe pé ẹ máa fẹ́ focus lé lórí. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ẹ fẹ́ wò pé bóyá iṣẹ́ yín bóyá ó rí bákan, bóyá owó tẹ̀ expect láti fi ṣe bóyá ó ti tó yín lọ́wọ́ ni ẹ sì nídìí nǹkan kan láàárọ̀ ọjọ́ yìí tó ṣe pé máa ń fẹ́ fi owó ṣe. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ẹ ní láti fi focus lórí ọ̀rọ̀ ìdàgbàsókè ìgbésí ayé yín. Ní pàtàkì gan ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ yín kí ẹ rí gbárùkù tí tó tọ́ àti tó yẹ látọ̀dọ̀ àwọn èèyàn tó rọ̀gbà yín ká lọ́jọ́ tòní. Ohun tó dàbí ìgbà pé ẹ nídìí lówùúrọ̀ yẹn tó dàbí ìgbà pé iṣẹ́ yín rí bákan yẹn ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ padà balance tó ṣe pé ẹ máa ríyàn bá yín sọ̀rọ̀, ẹ máa ríyàn bá yín ṣe tó ṣe pé ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀. Ó dára lọ́jọ́ tòní kẹ́ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ àtojúlùmọ̀. Tẹ́ bá tètè dé láti fi iṣẹ́ lọ́jọ́ tòní ẹ spend the time pẹ̀lú àwọn alásùnmọ́ yín pẹ̀lú àwọn aláyìíká yín. Èyí máa bí kàárín yín gúnrégé ó sì ṣeé ṣe kí ó ní nǹkan kan tí ẹ máa rí lára àwọn èèyàn lọ́jọ́ tòní támúnú yín dùn támú ayọ̀ yín kún dáadáa. Ọjọ́ ìrọ̀rùn, ọjọ́ ìfọ̀kànbalẹ̀ ló jẹ́, ọjọ́ tó ṣe pé ní láti let go àwọn nǹkan tó dàbí stress àbí wàhálà tó ti ń wáyé láti ọjọ́ mẹ́ta ní ibi iṣẹ́ látàrí pé gbogbo nǹkan tó dàbí issue yẹn pátá ó ṣeé ṣe kó die down kí ọkàn tó balẹ̀ díẹ̀ lọ́jọ́ ti tòní. Ọjọ́ ìfreeday ló jẹ́ fún yín láti fi bá àwọn èèyàn ṣe. Ẹ máa rí colleague dúró tì yín láyé iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹni dánìkan ṣe ilé ayé lọ́jọ́ tòní o, àwọn èèyàn bá yín ṣe lọ́tùn lósì. Ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́, tíṣẹ́ á lọ dáadáa tí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn tà lárinrin. Ire owó náà lè wọlé fún yín dáadáa lénìí látara social network yín. Aago 11:05 láàárọ̀ sí aago 1:05 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ navy blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ ìyọjọ́ tó lè rí bákan ló jẹ́ fẹ́yìn tẹ́ ń lóràwọ̀ yìí. Ẹ ní láti kíyèsára pẹ̀lú ìwà ìtagìrì, ìwà òjijì. Ẹ ṣọ́ra ṣe, wọ́n lè pè yín ní pé wòròwòrò, lágbájá ẹ sáré wá ṣe kínní, lágbájá ẹ sáré wá rìnrìn àjò, ẹ kíyèsára, ẹ farabalẹ̀.
ẹ ronú jinlẹ̀ dáadáa ṣáájú kẹ́ tó ní ẹ fẹ́ kúgìrì lọ ṣe nǹkan lọ́jọ́ tòní. Ẹ má kúgìrì gbé ìgbésẹ̀, ẹ má kúgìrì pinnu lórí ohunkóhun. Tí travel opportunity kan bá wáyé láàárọ̀ ọjọ́ tòní, ẹ rí dájú pé ẹ plan dáadáa lé lórí. Ẹ má kúgìrì bẹ́ sọ́nà o, ẹ kíyèsára, ẹ ṣèwádìí ṣáájú kẹ́ tó bẹ́ sí ọ̀nà láti rìnrìn àjò lọ́jọ́ ti tòní. Ẹ ní rógun accident, ẹ ní rí wàhálà, ẹ ní rí dààmú. Ọjọ́ tòní ó ṣeéṣe kí inú yín máa ro sókè, ó ṣeéṣe kẹ́ rí àwọn nǹkan tó ṣe pé á bí yín nínú gidi gan, tó ṣeéṣe kó ṣe pé iṣẹ́ fẹ́ frustrate yín bákan. Àwọn ìṣẹ̀lẹ̀ òjijì lè ṣẹlẹ̀ lọ́jọ́ ti tòní tó ṣe pé a fẹ́ mú yín bínú, tàbí àwọn nǹkan tó ṣe pé ara yín kọ̀ ó lè wáyé lọ́jọ́ tòní níbi iṣẹ́ tó ṣe pé a fẹ́ mú yín bínú gan lọ́jọ́ tòní, tó sì lè fẹ́ mú yín hùwà òjijì tó ṣe pé ó wà àwọn usual kẹwúrú wà bẹ́ẹ̀. Ẹ lè sense imbalance nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní tẹ́ máa wọ̀ pé kí ló ń ṣẹlẹ̀, ṣé èmi mo wá ń bínú báyìí, ṣé nǹkan kan ló ń ṣẹlẹ̀ ni, báwo ni mood mi ṣe rí báyìí. Gbogbo nǹkan yẹn lè wáyé lọ́jọ́ tòní. Ẹ kíyèsára pẹ̀lú ìbínú àbíjù ní àwùjọ káwùjọ tẹ́ bá wà, ní àyè iṣẹ́ àti níbikíbi. Ẹ kíyèsára pẹ̀lú ìbínú àbíjù, ẹ má bínú àbítán lọ́jọ́ tòní. Tẹ́ bá sì ń handle àwọn nǹkan kan níbi iṣẹ́, ẹ kíyèsára, ẹ má rush ju bó ṣe yẹ lọ, ẹ má kánjú ju bó ṣe yẹ lọ, kẹ́ má lọ ṣe mistake tó máa wà costly, tó máa jẹ́ mistake tó máa lágbára. Kí ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Ènìyàn lọ bó ṣe kó lọ, tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe. Ó ṣeéṣe kí àwọn èèyàn tó lólùfẹ́ yín kó gún régé dáadáa lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kó jẹ́ pé àwọn gan lọ́mà lè calm nerves yín lọ́jọ́ tòní lásìkò ìbínú. Ẹ kíyèsára pẹ̀lú kíkanra mọ́ọ̀yàn. Ó ṣeéṣe kẹ́ máa kanra kí mood yín rí bákan lọ́jọ́ tòní throughout. Iṣẹ́ lè rí bákan. Ilé sì fẹ́ àfẹ́ ti ọ̀rọ̀ owó. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín máa dára bá ṣe sọ. Aago kan kọjá ìṣẹ́jú 5 ní ọ̀sán sí aago 3 kọjá 20 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí colour dark grey sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi agbára Cancer, tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ ìjẹ́ tó ṣe pé púpọ̀ nínú yín ó ṣeéṣe kí ẹ rí àwọn kan ọ̀rọ̀ kan. Ó lè jẹ́ ìròyìn ayọ̀ kan látọ̀nà jíjìn lẹ máa gbọ́, tá mára yín yá gágá, tá múnú yín dùn. Ìròyìn ayọ̀ yìí lè jẹ́ tó ṣe pé bóyá látọ̀dọ̀ family member kan tọ̀nà wọn jìn sí yín láti wá. Ó sì lè jẹ́ ìròyìn ayọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ iṣẹ́. Ó lè jẹ́ ìròyìn ayọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ travel lọ́jọ́ tòní, tá múnú yín dùn, tá mára yín yá gágá. Nǹkan yín máa kẹnu sí dáadáa lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ fókọ̀sì lórí wíwá ìmọ̀. Ìmọ̀ lẹ nídìí lásìkò yìí. Ẹ wá ìmọ̀ kún ìmọ̀ lọ́jọ́ tòní. Ẹ wá information tẹ nídìí yẹn lásìkò yìí lórí iṣẹ́ yín, lórí ìdàgbàsókè ayé yín. Gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ tẹ bá rí lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́ o. Á jẹ́ kí iṣẹ́ yín rọrùn, á sì jẹ́ kí iṣẹ́ yín ní ìdàgbàsókè lásìkò tẹ wáyé. Ọjọ́ tòní dára láti fi wá ìmọ̀. Ẹ̀yin tẹ́jọ́ ọmọ iléèwé tẹ́ ń lò ràwọ̀ ẹ wá ìmọ̀ lọ́jọ́ tòní. Gbogbo ẹ̀kọ́ tẹ bá kọ́ ó máa stick sí ọpọlọ yín dáadáa. Ẹ ti máa wà very brilliant dáadáa lọ́jọ́ tòní. Freedom lẹ máa wá lọ́jọ́ tòní, tẹ máa free dáadáa. Lótìítọ́ tẹ bá kọ́kọ́ jí láàárọ̀ náà, ó ṣeéṣe kí ó ní àwọn kankan tẹ́ máa rò nípa transformation ìgbésí ayé yín, nípa pé báwo láyé mi ti fẹ́ yí padà, báwo mi fẹ́ ṣe, kí ni mo máa need. Ó ṣeéṣe kí ẹ máa plan àwọn nǹkan yẹn lówó òwúrọ̀, ṣùgbọ́n títí ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ó ṣeéṣe kí ẹ wá mọ kókó nǹkan tẹ́ fẹ́ ṣe gangan, tó ṣe pé ẹ máa ní ìmọ̀ sí dáadáa lọ́jọ́ tòní. Tá ràn yín lọ́wọ́ lórí ohunkóhun. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin. Ire owó náà sì máa wọlé fún yín léde pẹ̀lú. Aago 3 kọjá 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 6 kù ìṣẹ́jú 25 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí colour purple sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rìrì Leo, tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́ fún yín o. Ọjọ́ ìjẹ́ tó ṣe pé tí nǹkan kan bá ti ń ṣẹlẹ̀ bí àwọ̀ láàrin àti olólùfẹ́ yín tẹ́lẹ̀, ó ṣeéṣe kí ó níyànjú ní ọjọ́ ti tòní. Kí ẹgbẹ́ fẹ́ gbé kébè fẹ́ rè gbé, tó ṣe pé wo fókọ̀sì yín á wà lórí pé bí nǹkan ṣe fẹ́ rọrùn fún yín, bí nǹkan ṣe fẹ́ yí padà fún yín. Ó ṣeéṣe kí ẹ rí ire ìfà kan àbí àǹfààní kan jẹ lọ́jọ́ tòní, tó ṣe pé wọ́ọ́rọ́wọ́ ló máa wá, ọwọ́ ìrọ̀rùn ló máa wá. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa kọ́kọ́ máa ronú nípa life yín pé báwo mi fẹ́ ṣe kí n bẹ̀rẹ̀ sí ní gbégbèsè nípa nǹkan tuntun yín ni, báwo láyé mi ti fẹ́ yí padà, ọ̀nà mo fẹ́ gbà tí nǹkan fi rọrùn. Púpọ̀ nù bẹ̀rẹ̀ yẹn lẹ́ẹ̀ máa bèèrè yín lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kẹ́ fẹ́ lack clarity láwọn àárín kan, ṣùgbọ́n clarity máa padà wá wáyé, tó ṣe pé máa mọ nǹkan tẹ́ fẹ́ ṣe, ẹ máa mọ ọ̀nà tẹ́ fẹ́ tọ̀. Àárín èèyàn àti olólùfẹ́ yín á wá padà gún régé dáadáa, tí nǹkan máa wọnú ara dáadáa lọ́jọ́ ti tòní. Ẹ máa wà highly sensitive lọ́jọ́ tòní. Ẹ máa feel ìfẹ́ olólùfẹ́ yín deeply dáadáa lọ́jọ́ ti tòní. Ọjọ́ rere lọ́jọ́ tòní jẹ́ láti fi lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ rere ló tún jẹ́ láti fi transform life yín pẹ̀lú àwọn idea oríṣiríṣi èyí tó bá wá sí yín lọ́kàn. Èyí dára láti fi introspect. Ẹ ronú jinlẹ̀ nípa life yín lásìkò yìí. Ẹ wo nǹkan tẹ́ fẹ́ mú jáde ńbẹ̀. Ohun tẹ́ bá mú jáde ńbẹ̀ ó ṣeéṣe kó ran ìgbésí ayé yín lọ́wọ́ dáadáa ní ọjọ́ tòní. Ọjọ́ rere lọ́jọ́ yìí jẹ́ tó ṣe pé àǹfààní máa wọlé láti ibi tẹ́ ẹ̀rọ kan àti ibi tẹ́ ẹ̀rọ kan lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer lélẹ̀ lórí kí àǹfààní ìwọlé fún yín o. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin. Ire owó sì máa wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 6 kù ìṣẹ́jú 25 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 12 ní àṣálẹ́ jẹ́ àkókò.
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ burgundy sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ yìí ọjọ́ tó gbà kíyèsára gbáà lọ́jọ́ yìí jẹ́. Ọjọ́ yìí ọjọ́ tó ṣe é pé ẹ ní láti kíyèsára púpọ̀ púpọ̀ pàápàá ní ààyè iṣẹ́. Àwọn nǹkan tẹ́ ń lò bíi tools ó lè fẹ́ ṣe yín ní jàǹbá lọ́jọ́ tòní. Àwọn nǹkan tẹ́ fi ń ṣiṣẹ́ ó lè fẹ́ ṣe yín ní ṣùtá lọ́jọ́ tòní kẹ́ kíyèsára. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tẹ́ bá ń rìnrìn àjò lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní ẹ kíyèsára ẹ ní rogun accident láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Ẹ rí dájú pé ẹ ṣe prayer dáadáa kẹ́ tó kúrò ńlé. Ìrìn àjò lọ́jọ́ tòní ó wà very risky bákan fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ Virgo yìí lọ́jọ́ tòní o. Ẹ kíyèsára pàápàá ẹ̀yin tẹ́ bá ń lọ síbi iṣẹ́ níbi iṣẹ́ yín tẹ́yìn iṣẹ́ tó jọmọ́ engineer tẹ́ ń lo àwọn tools tó lágbára. Ẹ wà very very careful. Ẹ handle àwọn tools tẹ́ ń lò with care kó má bàjẹ́ kó sì má ṣe yín ní jàǹbá lọ́jọ́ sí tòní. Ọjọ́ ìjọ tó ṣe é pé ìṣẹ̀lẹ̀ òjijì lè ṣẹlẹ̀ níbi iṣẹ́ tó ṣe é pé ó lè má tẹ́yìn lọ́rùn rárá. Ẹ ṣe prayer dáadáa lẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ Virgo yìí tẹ́ bá jí. Ẹ ṣe prayer gidi gan lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Gbogbo nǹkan bí ìjàǹbá, gbogbo nǹkan bí ewu kí ó fò yín dá pátápátá. Gbogbo nǹkan bí ìṣẹ̀lẹ̀ òjijì tí ò ní tẹ́yìn lọ́rùn kó má ṣe wáyé rárá lọ́jọ́ tòní pàápàá ní ibi iṣẹ́ yín kẹ́ kíyèsára púpọ̀. Iṣẹ́ lè má lọ smoothly bí ẹ sì ṣe ń fẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín lè tiraka tó dàbí ìgbà pé ìtiraka náà ó dà gbogbo kò fẹ́ bí result tí yóò fi bẹ́ẹ̀ dára tó ní ọjọ́ tòní tó máa fẹ́ bí kí ẹ wà frustrated ìgbà kan. Ọjọ́ ìjọyọ̀ tó ṣe pé ní láti mú sùúrù lò dáadáa. Ẹ ní láti mú sùúrù lò dáadáa ẹ má ní nǹkan sùn yín ẹ má lọ rẹ́yìn rárá ẹ fẹ̀lẹ̀ ṣe kẹfọgbọ́n ṣe kéènì lè lọ dáadáa. Iṣẹ́ lè rí bákan. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà ó tún lè rí bákan. Ó ṣeé ṣe kí ó ní nǹkan kan tó olólùfẹ́ yín náà máa ṣe tó ṣe pé ó lè máa tẹ́yìn lọ́rùn tó lọ́jọ́ sí tòní. Bẹ́ẹ̀ sì ni ó lè jẹ́ pé nǹkan kan láṣẹlẹ̀ tí wọ́n tí ẹ máa káàánú wọn díẹ̀ lọ́jọ́ sí tòní tẹ́ ẹ máa rò pé bóyá kí n dẹ̀ ṣe báyìí fún bóyá kí n ṣe gbá fún bóyá kí n ṣe fún. Ó sì lè jẹ́ láàrin yín àtọ̀gá yín ló ṣeé ṣe kí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ tó máa mú kí ọkàn yín pòrúurú kọ́kàn yín gbọgbẹ́ díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ ṣàmú sùúrù lórí ohunkóhun lọ́jọ́ tòní. Aago 7 kọjá ìṣẹ́jú 12 ní ìrọ̀lẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́ ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ọjọ́ rere ló jẹ́ fún yín pẹ̀lú púpọ̀ nínú yín ó ṣeé ṣe kẹ́ wá bísí pẹ̀lú àwọn kọ̀ọ̀kan lọ́jọ́ ti tòní o. Ẹ máa bísí gidi gan lọ́jọ́ tòní láti máa yanjú àwọn kọ̀ọ̀kan. Ẹ máa fẹ́ máa gẹ̀ẹ́sẹ̀tì láì fún yín pé ó dáa pé mo ti náwó báyìí lánàá èlò ló kù ńlẹ̀ kí ni mo fẹ́ fi ṣe báwo mo fẹ́ rajà sí. Àwọn nǹkan yẹn jẹ́ àwọn nǹkan tó ṣe bó ṣe ṣe kọ́pọ̀lọpọ̀ yín máa rò lọ́jọ́ tòní. Ẹ máa fẹ́ máa gẹ̀ẹ́sẹ̀tì ara yín ẹ máa fẹ́ máa plan life fún yín kí ni mo tún nídìí fún dàgbàsókè ayé mi náà ọ̀nà mo tún lè gbégbà tí nǹkan fi lọ dáadáa. Púpọ̀ nínú yín sì rèé àìlera díẹ̀díẹ̀ lè jẹ́ lọ́jọ́ tòní ṣùgbọ́n kò ní pẹ́ tí àìlera náà fi kásẹ̀ ńlẹ̀ ní ọjọ́ sí tòní. Ẹ rí dájú pé ẹ fókọ̀sì lórí àìlera kékeré tó bá jẹyọ kẹ̀yìntẹ̀ á rí dájú pé ẹ get rid ẹ̀ kẹ́ mú kúrò lọ́nà kíákíá. Bẹ́ẹ̀ sì ni ẹ fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Task tuntun lè wọlé fún yín gbogbo nǹkan tó bá wọlé níṣẹ́ lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ mójútó kẹ́ ẹ fi lè feel relieved lọ́jọ́ tòní jẹ́ tó ṣe pé ẹ ní láti fi plan ní ẹ fi structure life yín kí life yín lè balance kò sí wàhálà ara tẹ́ bá lè focus lórí iṣẹ́ tẹ́ lè plan dáadáa iṣẹ́ á lọ bó ṣe kó lọ àwọn èèyàn tó olólùfẹ́ yín náà àgúnrégé bẹ́ẹ̀ sì ni owó gan lè wọlé fún yín lọ́jọ́ tí tòní ẹ ṣe nǹkan yín létòlétò kẹ́ má kẹ́ni méjì bọ̀nà lẹ́ẹ̀kan ṣoṣo. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ chocolate sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́ ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́ pẹ̀lú ọjọ́ ìjọyọ̀ tó ṣe pé púpọ̀ nínú yín fókọ̀sì yín lórí family àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ nínú family látijọ́ mẹ́ta tó dàbí burden nínú ọ̀run yín tó dàbí bùkátà rẹpẹtẹ tí ẹ fẹ́ fókọ̀sì lórí tí ẹ ń gbé látijọ́ mẹ́ta ó ṣeé ṣe kí àwọn bùkátà náà kó fẹ́ relieve yín díẹ̀ lọ́jọ́ sí tòní tó ṣe pé máa fẹ́ rí a sense of calmness tọkàn yín máa balẹ̀ tẹ́ máa rí dùnnú tí ẹ máa ráyọ̀ lọ́jọ́ sí tòní. Ọjọ́ ìjọyọ̀ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa wà highly creative ọpọlọ yín á jí pépé á máa ríǹgì lọ́pọlọ yín bí ìgbà pé àti ń bá handle iṣẹ́ lénìí tí ń bá ṣe báyìí tí ń bá ṣe báyìí àwọn èèyàn máa like ẹ̀ gan ó máa lọ dáadáa gan bẹ́ẹ̀ ló máa rí lọ́jọ́ tòní. Ọpọlọ yín á jí pépé tí ẹ máa lóríṣiríṣi idea tó ṣe pé ẹ lè lò lórí iṣẹ́ yín tó ṣe bá mú kí iṣẹ́ yín búrẹ́kẹ́ àwọn èèyàn á sì gbà tí yín lọ́jọ́ tòní ẹ máa lẹ́ràn fẹ́ lára dáadáa lọ́jọ́ tòní. Ẹ wá rí dájú pé ẹ gbéraga kí ẹ ní humility dáadáa ìrẹ̀sílẹ̀ ṣe kókó fún yín lọ́jọ́ tòní ẹni tó bá rẹra ẹ̀ ńlá báyìí òun lọ́nà máa gbéga ẹ̀rọ ayé ńlẹ̀ dáadáa káwọn èèyàn lè rọ̀gbà yín kákọ́ lè ṣe yín dáadáa lọ́jọ́ tòní àwọn kọ́sítọ́mà yín á ṣe dáadáa sí yín lọ́jọ́ tòní ẹni stress ara yín ju bó ṣe yẹ lọ́kẹ́ torí ṣe ní ọjọ́ ti tòní lótìtọ́ tẹ́ bá kọ́kọ́ jí ọ̀rọ̀ family lè kọ́kọ́ wà lọ́kàn yín díẹ̀ pé báwo ni fẹ́ sọ̀rọ̀ owó tí mo fẹ́ sẹ́ndì fún lágbájá bóyá kí n tètè ṣe báyìí bóyá kí n tètè dọ́gbọ́n sí báyìí gbogbo ẹ̀ máa padà rílí fún yín lọ́jọ́ tòní o iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ lénìí bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dùn láàrin rìn ire owó gan lè wọlé fún yín dáadáa lénìí
aago 4 kù ìṣẹ́jú mẹ́wàá ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú mẹ́wàá ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ gold sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ ìgbákejì pàápàá láàrin èèyàn tó olólùfẹ́ yín. Olólùfẹ́ yín máa bínú gidi gan lọ́jọ́ tòní. Ó ṣe ṣe kí lè bí ìjà wọn lè wà kan lójijì lọ́jọ́ tòní tó ṣe pé ó máa kọ́ sí clash láàrin. Ìṣẹ̀lẹ̀ òjijì kan lè ṣẹlẹ̀ sí wọn lọ́jọ́ tòní tó ṣe pé ọrùn yín ló lè dàrú eléyìí tí tó ṣe pé ẹ̀yin lè máa fẹ́ support wọn. Ó sì ṣe kí nǹkan kan ṣẹlẹ̀ sọ́tà wọn lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer fún wọn tẹ́ bá jí. Ẹ sì ṣe prayer lórí relationship yín. Má jẹ́ pé ní nǹkan tí ó ṣe kó tó jẹ́ mẹ́ta tó ti ṣẹlẹ̀ tó wà àwọn iṣu àtàṣẹlẹ̀ láàrin èèyàn tó olólùfẹ́ yín o. Ó lè jẹ́ bí ìjà, ó lè jẹ́ bí ìfàǹfà rẹpẹtẹ, ó lè jẹ́ ìgbòrò ẹni rẹpẹtẹ ló máa wáyé lọ́jọ́ tòní tí wọ́n ní gbọ́ tí wọ́n ní gbà. Ẹ kí sára dáadáa lọ́jọ́ tòní. Kọ́kì nǹkan tó bá ń ṣe bóyá ń dáná lọ́wọ́ nínú ilé ní àbí nǹkan kan, ẹ rí dájú pé ẹ wọ́ọ̀ṣì wọn dáadáa kí wọ́n rí dájú pé wọ́n yí iná náà lọ sókè rẹpẹtẹ. Àìní gógùn iná ẹ̀ ní rí jàǹbá iná láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá ẹ kí sára púpọ̀ lọ́jọ́ tòní. Nǹkan tó lè mú kí àpá wà lára wọn kó má ṣẹlẹ̀ sí wọn lọ́jọ́ ti tòní. Kó má yẹ pé ọ̀run yín lọ́ máa dá sí tẹ́wàá máa pè tí wọ́n pé lábájá tàmẹ̀dò. Ẹ ṣọ́ra ṣe lọ́jọ́ tòní torí ìjà láàrin èèyàn tó olólùfẹ́ yín. Yàtọ̀ sí eléyìí iṣẹ́ yín máa lọ bó ṣe yẹ kó lọ, kò sí wàhálà rẹpẹtẹ lórí iṣẹ́ lọ́jọ́ tòní. Tẹ́ bá kọ́kọ́ jí láàárọ̀ iná ṣe ṣe kí nǹkan kan fẹ́ wáyé bí ìfàǹfà, bóyá ọ̀rọ̀ kan lè máa sọ tó ṣe pé ó máa gbòdì lára wọn, àbáwọn lọ́ máa sọ̀rọ̀ kan tó ṣe pé ó lè mú yín kanra láàárọ̀ yìí tó ṣe ṣe kó jẹ́ pé yẹn lè máa fẹ́ rán láti òwúrọ̀ títí di àṣálẹ́. Atmosphere inú ilé yín àbí atmosphere family yín ó ṣe ṣe kí ó máa rẹ́rìn dáadáa lọ́jọ́ tòní o. Ó ṣe ṣe kí ó ṣe pé ó máa rí bákan lọ́jọ́ tòní. Ó ṣe ṣe kí ẹ fẹ́ go through àwọn stress kan nínú ilé lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ó dára kí ẹ tètè jí lọ ibiṣẹ́. Tẹ́ bá mọ̀ pé bóyá olólùfẹ́ yín bóyá ó ti ní nǹkan ọ̀dọ̀ jọ sọ tó ti fẹ́ máa bí ọ̀rọ̀ ìbínú, ẹ lè jí lọ síbi iṣẹ́ kí ẹ tètè lọ kẹ́ lè rí àǹfààní àtòrí ibi iṣẹ́ gbámú lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ ṣùgbọ́n bá ṣe pé èèyàn tó olólùfẹ́ yín ó lè rí bákan. Ire wá wọlé fún yín lénìí. Aago 3 kù ìṣẹ́jú mẹ́wàá ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú mẹ́wàá lọ́sàn-án jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ èrùpẹ̀lẹ̀ èrùkò Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ ìyọjọ́ tó dára púpọ̀ ló jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti máa rí 1 or 2 things achieve láti bí ìjẹta sí èní. Ó ṣe ṣe kí mi inú yín kẹtùrà àwọn kankan ṣe ní òwúrọ̀ ọjọ́ tòní tó ṣe pé bóyá bùkátà kan tẹ̀lé fẹ́ gbà bí nǹkan tẹ́ fẹ́ náwó lé lórí tó ṣe pé máa rí ṣe ní ọjọ́ ti tòní tó ti jẹ́ pé gbogbo focus yín lọ́jọ́ tòní. Ó ṣe ṣe kí ẹ fẹ́ máa ṣèrántí àwọn tó dàbí ẹ̀gbọ́n àbábọ̀ yín tá dàbí ìgbà pé jẹ́ kí n tẹ̀ pàbúrò mi wò jẹ́ pé gbọ́n mi wò kí n bẹ̀ wọ́n wò lọ́jọ́ ti tòní. Àárín yín àtàwọn sibling yín á gún régé dáadáa lọ́jọ́ ti tòní tó sì ṣe ṣe kí ọ̀rọ̀ ẹnu yín kí ó fẹ́ fìdí múlẹ̀ dáadáa lọ́jọ́ tòní ní àyíkáyé tí ẹ bá wà. Àwọn yín á gbà tí yín dáadáa pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín lọ́jọ́ tòní. Ọpọlọ yín á sì jí pépé dáadáa. Àìdíà tó bá sọ̀kalẹ̀ sí yín lọ́pọlọ lọ́jọ́ tòní ẹ fi wá bí nǹkan ṣe fẹ́ rọrùn fúnra yín ni. Nǹkan tó bá dàbí àwọ̀ tó ti wáyé láàrin àtèèyàn tẹ́lẹ̀ ó ṣe ṣe kí ẹ sọ́ọ̀tì out lọ́jọ́ tòní kí gbogbo ẹ̀ yanjú lọ́jọ́ tòní kó má sí wàhálà kó má sí ìdààmú. Ẹ try láti lẹ́mìí foríjì lórí nǹkan kíkan tó bá dàbí àwọ̀ láàrin àtèèyàn látijọ́ mẹ́ta ṣùgbọ́n ẹni tẹ́ bá gbà wọlé sínú life yín lọ́jọ́ tòní ẹ kí sára kẹ́ má finú tán wọn tó ṣe ṣe kí wọ́n dalẹ̀ yín tó lásìkò Mercury retrograde lọ wáyé ilé bí ọ̀dàlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ yín pàápàá ẹni tó fẹ́ partner pẹ̀lú yín àbí ẹni tó fẹ́ bá yín ṣe torí Mercury retrograde náà ààyè olólùfẹ́ ààyè ẹni tẹ́jọ́ dà kọ́pọ̀ òun ló ti ń sọ̀rọ̀. Kò sí wàhálà ara níbi iṣẹ́ tẹ́ bá lè fẹnu pọ́n ọjà yín lé dáadáa ẹ máa rí ṣe dáadáa ní ààyè iṣẹ́ ẹ fẹnu polówó ara yín iṣẹ́ ọwọ́ lẹ̀ ń ṣe ni ẹ fẹ́ ẹ dánú fún kọ́sítọ́mà dáadáa lọ́jọ́ tòní ẹ máa rí ṣe dáadáa ní ibi iṣẹ́ tí owó sì máa wọlé fún yín. Bẹ́ẹ̀ sì ni bá ṣe gbẹ̀yìn àtàwọn olólùfẹ́ yín náà á dùn alárinrin. Aago 2 kù ìṣẹ́jú mẹ́wàá ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú mẹ́wàá ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ mustard sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́. Lọ́tìtọ́ tẹ́ bá kọ́kọ́ jí ó ṣe ṣe kí àwọn unexpected thing kan ṣẹlẹ̀ láàárọ̀ kùtùkùtù. Ó lè jẹ́ nǹkan kan ní adédé sọ sí yín lọ́kàn lójijì àbí èèyàn kan ládédé wà kan lójijì. Ó lè jẹ́ pé ọmọ gan ládédé wà òjijì ní àárọ̀ ọjọ́ tòní tẹ́ máa fẹ́ mọ̀ pé kí ló dé tọ́mọ ìwà báyìí. Ọmọ lè fẹ́ mú yín bínú gan lọ́jọ́ tòní o. Ẹ kí sára dáadáa lọ́jọ́ sí tòní nínú ilé yín. Ẹ má na ọmọ ní ọjọ́ tòní torí tẹ́ bá na ọmọ náà ẹ máa fẹ́ ṣì í lù ní kẹ̀kí sára púpọ̀ lọ́jọ́ tòní kò dára kí ẹ dánmọdé lọ́jọ́ sí tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣe ṣe kí àwọn ọmọ tẹ́ ti ń ṣe tẹ́ ti ń pilẹ̀ kó fẹ́ dàbí ìgbà pé ó fẹ́ sáré fún yín pressure dẹ̀ ní àárọ̀ yìí ṣùgbọ́n ní ìgbẹ̀yìn gbogbo ẹ máa padà rọlẹ̀ tí ò ní sí wàhálà tí ò ní sí ìdààmú. Àwọn kankan lè wá bí bùkátà tó ṣe pé fẹ́ sáré mọ́wó lé lórí láàárọ̀ yìí tó ṣe pé máa ní ìdíwọ́ gan lé lórí ṣùgbọ́n Elédùmarè á bá yín gbọ́ bùkátà yín
títí di ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́, ó ṣeé ṣe kí focus yín kó wà lórí pé kí owó ṣá ti wọlé, káǹfààní ṣá ti wọlé, tó máa láwọn nǹkan tẹ́ fẹ́ ṣe tẹ́ ẹ̀ ń wò pé tẹ́ bá ṣe á mú kẹ́ wà relief, á mú kí nǹkan rọrùn fún yín. Ọlọ́run Ọba Olódùmarè á pèsè fún yín lọ́jọ́ tòní o. Ó ṣeé ṣe kó ṣe pé akitiyan tẹ́ ti ń ṣe láti ọjọ́ mẹ́ta, akitiyan náà ó ṣeé ṣe kí ó padà máa jọ lásìkò yìí, kí ẹ fẹ́ rí èrò ayọ̀, kí ẹ fẹ́ gbèsè ayọ̀ látara àwọn nǹkan kan tẹ́ ti ṣe sẹ́yìn bí investment lọ́jọ́ ti tòní. Àsìkò yìí dára láti fi let's go àwọn idea tó bá ṣe pé bóyá kò yọ owó, tún ní fresh idea láti plan lé lórí, kéré lè wọlé, ẹ sì tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí. Látara ti tẹpá mọ́ṣẹ́ yìí, lẹ máa ti rí àǹfààní àtòrí jájẹ dáadáa lọ́jọ́ tòní o. Ní kì í ṣe pé bóyá owó kan fẹ́ wọlé tó ṣe pé bí ìfà, látara ti tẹpá mọ́ṣẹ́ yín ni, látara hard work yín, òun lẹ́ẹ̀tì rí ṣe dáadáa lọ́jọ́ tòní. Kò sí wàhálà rárá tẹ́ bá lọ fi jẹ́ tẹ́ bá tẹpá mọ́ṣẹ́, ẹ máa rí àǹfààní àtòrí gbámú. Bá ṣe pé yín àtàwọn olólùfẹ́ yín náà á dùn láàrin yín lọ́jọ́ tòní. Ẹni little issue tó bá wáyé láàárọ̀, owó ẹ máa padà rọlẹ̀ kí ilẹ̀ tó ṣú. Aago 7:15 láàárọ̀ sí aago 8:15 láàárọ̀ jẹ́ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour dark green sì jẹ́ colour. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ Mítíkì Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ṣùgbọ́n ọjọ́ yìí tún gbà kíyèsára gan-an. Látàrí pé ó ṣeé ṣe kọ́kàn yín ti kọ́kọ́ máa gbọgbẹ́ lórí àwọn kankan ní àárọ̀ yìí náà. Àwọn kan náà lè jẹ́ látàrí ọ̀rọ̀ family kan. Ọjọ́ tòní ẹ kíyèsára nínú ilé yín. Ilé ò ní gbóná mọ́ yín o, láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Ẹ̀yin àti olólùfẹ́ yín àbí ẹ̀yin àti family member yín kò ṣeé ṣe kí issue tó lágbára kó fẹ́ wáyé láàrin yín. Wọ́n lè fẹ́ accuse yín fún nǹkan kan lọ́jọ́ ti tòní. Wọ́n lè fẹ́ misinterpret ọ̀rọ̀ yín lọ́jọ́ ti tòní. Ìṣẹ̀lẹ̀ lè ṣẹlẹ̀ nínú ilé yín lọ́jọ́ tòní. Tẹ́ bá ń jáde lọ, ó dára kí ẹ pa gbogbo náà nínú ilé, tàbí kẹ́ pa change over àbí cut out yín lọ́jọ́ ti tòní. Kó má sí nǹkan tó jọ mọ́ wáyà ń sun ni àbí nǹkan kan lọ́jọ́ tòní. Tẹ́ bá ń dáná nínú ilé, ẹ wà very careful dáadáa lọ́jọ́ tòní. Ẹ ní rí ìjàná láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Nǹkan òjijì tẹ́ expect rárá ó lè ṣẹlẹ̀ nínú ilé lọ́jọ́ tòní. Ó tún ṣe pé suddenly là ṣẹlẹ̀ tẹ́ ti ẹ̀rù kan rárá. Ó sì lè jẹ́ nǹkan tó máa fẹ́ fún yín ní wàhálà díẹ̀, tá fẹ́ fún yín stress díẹ̀ lọ́jọ́ ti tòní. Ẹ̀yin àti family member sì lè ní issue lọ́jọ́ tòní. Tí family member kan bá ṣe bí ìgbà pé ara nǹkan àbọ̀ ń wà kan lójijì, tó ṣe pé wọ́n fẹ́ máa bínú àbọ̀ fẹ́ máa bá yín jà, ẹ wulẹ̀ rí dájú pé kúrò ní àkàtà wọn, kí ẹ fún wọn ní space. Èyí lè jẹ́ kí ọkàn wọn lè padà balẹ̀, kí àárín yín padà jọ gún régé padà tó bá padà yá. Ẹ kíyèsára lọ́jọ́ tòní pẹ̀lú ìjà pẹ̀lú family member. Bẹ́ẹ̀ sì ni ẹ wà very careful nínú ilé. Kẹ́ má ní ṣubú dànù, ẹ má jẹ́ kí omi kí ó dà lẹ́ lórí táìsì lọ́jọ́ tòní. Ọ̀tá yín ò ní yọ̀ ṣubú láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Ẹ ní forí gbá, nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ sí yín lọ́jọ́ tòní láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Ẹ rí dájú pé ẹ kíyèsára nínú ilé yín lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer tẹ́ bá jí lówùúrọ̀. Gbogbo nǹkan bí ìṣẹ̀lẹ̀ òjijì aburú tó lè mú àìbalẹ̀ ọkàn wá, tó lè mú problem wá kó má ṣẹlẹ̀. Ẹ ṣe prayer dáadáa lọ́wọ́ òwúrọ̀ tí ẹ bá jí. Ọjọ́ tòní á lọ dáadáa. Tẹ́ bá lọ síbi iṣẹ́, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Ọ̀rọ̀ iṣẹ́ kò ní sí wàhálà, kò ní sí ìdààmú rárá. Tẹ́ bá kọ́kọ́ jí lọ́jọ́ tòní, àmì ara lè máa sọ yín fáwọn kankan, ṣùgbọ́n ẹ̀yin kan lè mọ nǹkan tí àmì ara ń sọ yín fún ní pàtó. Ṣùgbọ́n ẹ ṣe prayer dáadáa. Tẹ́ bá rí àmì ara kankan tàbí tẹ́ bá làálàá kan tẹ́ bá jí lọ́jọ́ tòní, ẹ ṣe prayer púpọ̀ kí àlá burúkú kó má ṣẹlẹ̀ yín lórí, kí àmì ara burúkú kó má ṣẹlẹ̀ yín lórí láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Iṣẹ́ á lọ dáadáa, ṣùgbọ́n bá ṣe pé yín àti olólùfẹ́ yín ó lè rí bákan látàrí nǹkan tó lè ṣẹlẹ̀ nínú ilé lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ire owó lè wọlé fún yín lénìí tẹ́ bá lọ síbi iṣẹ́. Ó dára kẹ́ jí lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní, kẹ́ wá dé ní ìrọ̀lẹ́ nílé tàwa. Ó ṣeé ṣe kí lè tún ràn yín lọ́wọ́, kẹ́ pa gbogbo change over lé pátápátá. Aago 7:15 ní àárọ̀ sí aago 9:20 láàárọ̀ jẹ́ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour burgundy sì jẹ́ colour. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.